awuzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán kúrọ̀lẹ́ ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni. Thank you for subscribing and thank you for always watching me. If this is your first time watching me, yes, lórí àléfà yìí a máa ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó, nǹkan tó bá jẹ mọ́ àìlera ọkọ tó wá àfẹ́ẹ̀tì ìbásùn ìbálòpọ̀ ọkọ àti ìyàwó, òun la máa ń sọ. Mo dẹ̀ máa ń sábà bring forward àwọn ábà tí mo ń tà ṣòye yín tó ń ṣe ọmọkùnrin ní àǹfààní dáadáa. So thank you. Èèyàn kan láìpẹ́ ó kàn sí mi, ó ní ṣé obìnrin lè dúró 10 years. Ó kọ́kọ́ ń fa látẹ̀yìn wá. So obìnrin lè dúró 1 year, tó lè dúró 2 years, tó lè dúró 3 years, tó lè dúró 4 years, tó lè dúró 5 years, tó lè dúró 10 years. Obìnrin lè dúró 20 years. Yes, ní obìnrin, because ó ti section orí ẹ̀, ó ti direct gbogbo ọpọlọ ẹ̀ sí towards that level. Gbogbo ẹ̀ brain ni. Ìkan tí mo fẹ́ brain ni, ìkan tí mi fẹ́ brain ni. Yes, when you say it, it is done. Obìnrin lè dúró. Ẹ má jẹ́ ká fi àkókò ṣòfò. Obìnrin lè dúró. Ìwọ tó bá fẹ́ ìyàwó, ó ti mọ ìyàwó tó fẹ́. Obìnrin lè dúró. Tí ò bá ti rí èèyàn tó máa corrupt mind ẹ̀, obìnrin lè dúró. Tó bá ń gbúrò rẹ, obìnrin lè dúró. Tó nífẹ̀ẹ́, tó ṣe ń assure rẹ̀, kò kí ń ṣe pé wà kan abandon. Má abandon, because tó bá abandon obìnrin, ó ti wo bí ó ti bẹ́ lómi lọ. Obìnrin lè dó díẹ̀ tó bá assure rẹ̀ pé you are coming back for her. Bẹ́ẹ̀ tí kò sí tí ọkàn ti dànù, tí ò mọ level tó wà, ó possible kó ti rí ọ̀rẹ́, kó ti bọ́ ọ̀rẹ́ lọ, kó ti tẹ̀lé advice ọ̀rẹ́. Tọ́lọ́ bá wá ṣe é, tọ́lọ́ bá wá dé láyà tàlàáfíà, gbogbo èyí tó ti wá miss 20 years ní 10 years ní, o need láti showcase ara rẹ pé you are a man. O need láti showcase ara rẹ pé you are a man. Bí ọkọ ò bá sí nílé, ìyàwó lè dúró. Àmọ́ tó bá dé, o need láti make it up, because tó bá make it up, mo expect pé bó ṣe lọ tó pẹ́pẹ́pẹ́ tí ò béèrè, pé kò ní béèrè mọ́, kò ní wá ẹlòmíì. Tó bá padà wá dé tó wá ṣe bí ọkọ, ó máa béèrè. Bẹ́ẹ̀ tó bá ṣe bí ọkọ, kò kí ń ṣe pé ní ti bíbá sùn nìkan. À ń bára ẹni sùn, à ń tọ́jú obìnrin, à ń nífẹ̀ẹ́ obìnrin. Òun assure ẹ̀ for the future. Òun sọ fún pé she's fine. Ẹ̀ ń jáde, ó jẹ́ kó feel on top of the world. Ó jẹ́ kó feel like a queen. Ó make her important. When you are gone, that feelings will remain in her mind. And kò sí ọkùnrin kan tó máa match up pẹ̀lú ẹ̀. But ó wá dé, ó tiẹ̀ wá dé, ó tiẹ̀ wá ráyè tiẹ̀. Ó dé gan, wọ́ gan, ó mójútó ara rẹ kó tó dé. Bóyá pàtí wọ́n gan lọ, wọ́n gan ò bóbìnrin kankan ṣe kankan. Ó kàn wá ń bẹ̀. Wọ́n tó dẹ̀ bóbìnrin kankan ṣe kankan. Tó dẹ̀ fúnra ẹ ní enhancement anything. Tó bá dé, ò ní lè ṣe anything. Wàá die ni. Ó wá lè sọ fún obìnrin pé you did not say anything with any obìnrin kankan. Ó ní lè vouch fúnra rẹ̀. Kò ní sí trust yẹn. Ó ṣe kankan, àtìgbà tí wọ́n náà ti lọ, wọ́n náà ò ṣe kankan, ìyàwó ẹ̀ náà ò ṣe kankan. Ó wá dé, ó wá rí kankan ṣe, ìyàwó ẹ̀ ò ní gbẹ̀ gbọ́. So ìwọ tó bá ti pẹ́ níbi tó ti lọ yẹn, ara ti kú, ó dẹ̀ kì í ṣe exercise, ara ti kú. You understand? Ó wá dé ọ̀dọ̀ ìyàwó ẹ̀, ẹnu rẹ̀ fẹ́ fi sọ fún ìyàwó ẹ̀, kò ní believe ẹ̀. So tó ẹ bá wá padà wá ríra yín, jẹ́ kí obìnrin yẹn mọ̀ pé she's the queen of your life. She's the queen of your life, so that when you decide to go again, she will hold you like no one, and nobody will take that space away. Bẹ́ẹ̀ ìwọ tó bá ṣe dáadáa, wàláì, kó tó dé airport kí lórúkọ èyí tó súnmọ́ bẹ̀ yẹn, ó ti wá the latest
àwọn èyí tó bá sábà máa ń sún tó bá sábà máa ń disturb ẹ̀ àti wò pé jẹ́ n consider pé after all ìyẹn tí mo dúró fún 20 years ìgbà tó dé ó dà mí nù bí omi ìsanwó because kò ní mọ̀ pé ìwọ gan ní natural problem. Tó bá dẹ̀ ní problem tó ti rojú tó ti mójútó tí problem yẹn lágbára má fi shame sọ fún ìyàwó ẹ̀ tó ti fi kalẹ̀ fún 20 years 10 years 5 years ó dẹ̀ ní problem. Ìyàwó mi ojú ọlọ́run tó mi ò ṣe kankan problem mi lélẹ̀. Obìnrin tó bá nífẹ̀ẹ́ ẹ̀ẹ́jọ wá solution sí èyí tó bá nífẹ̀ẹ́ ìbẹ̀rẹ̀ náà láti rí bẹ̀rẹ̀ sí ní complain láti dẹ́nu kò bá jẹ́ àlàyé. So àwọn kan wọ́n sọ wípé tí obìnrin tó feel pé òun lè dúró 10 years 5 years kí ló dé tó fi mọ́ kígbe pé ọkọ ò ṣe dáadáa kò jọra wọn obìnrin lè ní sùúrù fún ẹ bẹ́ẹ̀ once tó bá ti dé ọpọlọ rẹ̀ ó ti bọ́ ọpọlọ rẹ̀ sọ̀rọ̀ tó bá ti sọ fún obìnrin pé ó wà on the road ó ti ń bọ̀ wá bá gbogbo ọpọlọ ẹ̀ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú estrogen pẹ̀lú brain ẹ̀ wọ́n ti connect wọ́n ti bára wọn sọ̀rọ̀ wọ́n ti ginger up ó fast pẹ̀lú obìnrin tó bá ti kú tó ara rẹ̀ tó bá ti wọ mẹ́nu kódà bó wọ mẹ́nu ó máa ginger rẹ̀ up pẹ̀lú lot of products láyé ti yàtọ̀. So immediately ó ti signal brain ẹ̀ so ó ti ń gbéradì fún ẹ ó ti ṣe kí ni ó ti ń gbéradì fún ẹ so ó wálé wá dé kó wá fọ̀ lọ́wọ́ ẹ̀ so ó yàtọ̀ síra. Ọkọ mi ò sí nílé obìnrin ti kílẹ̀ ọkọ mi ti ń bọ̀ ó ti jí padà ọkọ wá dé ẹ wá ní oní ẹ̀sẹ̀ àbí ẹ sick àbí ẹ sì kíní ẹ ní sick bẹ́ẹ̀ bá sick ẹ jẹ́ ká jọ mójútó àjọ mójútó ni. So that is just it. Ilé ò kí n ṣe pé bóyá mọ́ pa mí kọ́ the reason tí obìnrin fi kúrò nílé mọ̀mọ́ àti ìyá ẹ̀ nìyẹn that is one of the reason and you as a man ẹ ní láti mójútó tó bá ti fẹ́ pé kó tó dé airport ìlú ń bẹ̀ wọ́n ti fẹ́ hàn gẹ̀lómi. But having said all this ṣóyè yín large percentage of obìnrin kó tó dé airport wọ́n ti change tó bá ti ṣe èyí tó yẹ kó ṣe nígbà tó wọ́n dúró dé ẹ pẹ́pẹ́pẹ́ tí o tún ṣe o tún wá rí ṣe o tún ṣe bí kíní kó tún lọ large percentage obìnrin wá alternative but small percentage wọ́n á gbà fọlọ́ yes wọ́n á gbà fọlọ́. This is on point by 2 using my words for others. Bye for now.